ẹ̀yin baálé, ẹ̀yin ọkọ ìyàwó tẹ́ ń fẹ́yàwó tẹ́ ń dọ́jà alẹ̀ ra'in olùdáranjẹ níyàn o. àmọ́ kí ngbà tí wọn náà ti fẹ́yàwó nìsín ó ti dẹni tá a bí léèrè, á bí ọ léèrè nípa ìyàwó ẹ̀, á bí ọ léèrè nípa ọmọ rẹ̀. dídájẹ ló ń dá ìyàwó jẹ, dídájẹ ló ń dọmọ jẹ. Olúwa bí ọ léèrè o. a kì í fẹ́yàwó ká máa wo ìyàwó ran, ká máa tọ́jú rẹ̀ kébi ọ̀pá kọ́fẹ́ yọ lẹ́yinjú ká ní ọkàn wá bébi bá pa yọ wá sẹ́sì. a kì í fẹ́ ìyàwó ká máa bìlà fún kí ni ìyàwó máa wọ̀ sọ́rùn. aṣọ mélòó ń bàbá tèmi náà dá fún ìyá mi, ọ̀ ń tanra rẹ̀ nù o. a kì í fẹ́ ìyàwó ká má dààmú fún bùgbé tí ìyàwó yìí ọmọ gbé. bàbá tó bàbá ọmọ ṣe àbùràn ránṣẹ́ palákàrà, ebi wọ́n lọ fẹ́ yàwó, ìwọ náà ní gbogbo nǹkan yìí tọ́ràn yàn lórí rẹ̀. torí ẹ̀ iṣẹ́ ńlá ni o. àsìkò tí à ń sìn ọ lọ bí tó ti fẹ́ fẹ́ yàwó tí wọn náà ń wá gbádá bí ẹni pàtàkì, ọmọ pórí afi fún ọkọ lọ́tàn sí ni. iṣẹ́ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nù níjọ́ wọn bá ń so yìgì fún ọ. ọ̀pọ̀ àìmọye iná ni wọ́n ń fi ìyàwó tí wọ́n ráre. ìyàwó ó ní láti bí 20 ọdún táwọn ti wà, òun ọ̀jẹ́ ọkọ òun ní 20 náírà. 20 náírà òun ọ̀jẹ́ ọkọ. Allahu akbar. kápẹ́ lọ́dún kọ̀ọ̀kan wá 1000 òun ọ̀jẹ́ ọkọ. abẹ́rẹ́ kí mùsíbà ó ní agbára. kí a lọ fẹ́ yàwó fún? ojúṣe wo lọ fẹ́ máa ṣe? lọ fẹ́ pò orí ṣe lórí ìyàwó yìí? ó sojúṣe kankan lórí ìyàwó. ó ní nílùú tiwa o, àwọn obìnrin ní máa tọ́jú ara wọn, obìnrin ní máa gbalé, obìnrin ní máa dá sọsọkọ lọ́rùn, obìnrin ní máa àbí òye. ó lọ rò tó bá dijọ́ gbẹ̀ndàkìyà. ìdí nu tó fi jẹ́ pé àwọn ọmọbìnrin kan sọ pé ẹ̀rù ń bà wọ́n láti lọ́kọ. kí ló dé? wọ́n nítorí pé àwọn ọkùnrin àti fẹ́yàwó nìkan ni wọ́n mọ̀, wọn ò máa ti tọ́jú wọn. bó lẹ́yìn ṣe mẹlẹ́yìn wọn láwọn àǹtí òun àtàwọn ọ̀rẹ́ àǹtí òun tí wọ́n gbọ́n ń lọ bíi mélòó tí wọ́n ti lọ́kọ ní ti ń ṣẹlẹ̀ nu, bóun ni tàwọn ó ṣe yàtọ̀. torí pé ọ̀pọ̀lọpọ̀ kàn fẹ́yàwó ni wọn ò sojúṣe lórí àwọn obìnrin yìí. Olúwa Ẹlẹ́dàá kò fábòsí o, Olúwa Ẹlẹ́dàá kò fẹ́yàn jẹ o. ìwọ olùdáranjẹ ni ọ́ lórí ìyàwó ẹ̀, olùdáranjẹ ni ọ́ lórí ọmọ rẹ̀. Allah ó bi ọ́ léèrè nípa tó fún ọ dàjẹ́. àwọn ọmọ yín ńgbà tí ayé rọgbọ ẹ̀fẹ́ máa ń tí wọ́n ń jẹ o. ṣé lónìí tí gbogbo nǹkan wá wọ́n, ṣe náà lọ́pọ̀lọpọ̀ ó pò ń fẹ́ máa ń tọ́ máa ń jẹ. bàbá tó ṣe pé wọ́n máa ń sá fọ́mọ ni, kò ní í fẹ́ kọ́ mọ́ ó ṣe pẹ̀kí òun nínú ilé ńjọ́ kan láyé, torí bí ọmọ bá fẹ́ béèrè owó ìyá rẹ̀ ní kó máa bí. gbogbo nítorí bá bùkátà ọ̀dọ̀ ìyá ni kó ti gbà á, láì jẹ́ pé wọ́n ló ń fowó rẹ̀ lẹ̀. Olúwa bi ọ́ léèrè tó bá dijọ́ gbẹ̀ndàkìyà. kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyati. ẹ̀yin bá lẹ́nu o, a gbọ́ pé wọ́n lọ ń rè lùbọ́lé, ìyàwó lọ́mọ bọ́bẹ̀ ṣe ń sì kejì rẹ̀. Olúwa bi ọ́ léèrè tó bá dijọ́ gbẹ̀ndàkìyà. a gbọ́ pé wọn náà ló ń fowó ọbẹ̀ lẹ̀, àmọ́ ọ̀rẹ́ ran sí lérí, ó sì ń jẹja, ó ń jẹ panla, ó tún ń jẹran. ó bi ìyàwó léèrè rí bó ló ti rówó ẹ̀. ó ní ó lè sọ̀rọ̀ àrẹ́dẹ́gbẹ́ obìnrin nígbà tó ti gbé ìlú bọ́lẹ̀ tó sì tún fọbẹ̀ kún. bí tó bá rí kó ti rí wọ́n ti pè, bí wọ́n bá ti rí kó ti rẹ́ran ọkàn wọ́n jẹran. Allah ó bi ọ́ léèrè tó bá dijọ́ gbẹ̀ndàkìyà. Karamakumullah, ìyàwó ẹ lọ́ràn máa ń lé kí ó, ìyàwó ẹ lọ́ràn máa ń sùkúlù, ìyàwó ẹ
ló ń dá sọsọ ọmọ lọ́rùn ó wá ní olúwa fi kẹ́mi ni ìwọ ló fún lóòkì rẹ̀ ìwọ ló fún lóríkì olúwa fi ọ́ kẹ́mi kò burú olúwa yóò ti torí rẹ̀ rá mi múnà ń bọ̀ fọ́njọ́ gbẹ̀ndẹ̀lùkìyà torí pé olúwa ṣe ọ́ ní olùdáranjẹ lórí ìyàwó ó fail báwo ló ti ṣe fẹ́ sọ fún olúwa ńjọ́ gbẹ̀ndẹ̀lùkìyà lágbọn abẹ yẹn tó wá pé ọ̀pọ̀lọpọ̀ wa bá ronú pa rẹ̀ ó ní wá tún lọ máa palẹ̀ mọ́ wọ́n fẹ́ ìyàwó kejì ìwọ wo. obìnrin kan nù ó ní iṣẹ́ tó ń ṣe iṣẹ́ ọwọ́ ni tó ń bá ra àwọn arin iṣẹ́ tó ń fi ń ṣe tó ń ṣe tà tó ń bá ta tó ń ṣe tà ìwọ̀nba tó bá yọ ọ́ lẹ̀ lòun fi ń ránjẹ létọkọ àtọ máa ń jẹ ó rùn gbọ́ létí ó ní wọ́n wá àwọn kan wá tún wá darí ọkọ òun lọ sídìí kíkọ wá ṣàánú ẹrú Allah kan ọkọ rẹ̀ kú ẹ fẹ́ kẹ́ fi ṣèkejì ẹ dákun ẹ mo rò pé ẹ ń yé yín so ọkọ òun wá lọ fẹ́ ọkọ wa ní èyí tóun fẹ́ sí kejì yìí o òun àti wọ yálé ilé-ẹjọ́ máa lo ṣọ́ọ̀pù tí òun ti ń ṣiṣẹ́ òun so ó fi máa ṣètọ́jú òun náà má èmi àtàwọn ọmọ tó ń ti ń síwájú tọ́jú wa tẹ́lẹ̀ náà la ilaha illallah àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ ẹni ó ti yẹ kí wọ́n bá wí tẹ́lẹ̀ pé ìwé sọkùnrin ńgbà tí wọn ò tètè bá wí òun tún dẹni tí tún fi wàhálà kún apọn fún yàálé pé ń fẹ́ yàwó sí Ọlọ́run láì ṣe màmá tí ẹ fá pé ọ máa tọ́jú wa papọ̀ Allah máa bù ọ́ láṣìírí Olúwa fi ọ́ kẹ́mi ní subhanallahi alazim sáwọn eléyìí ronú péjọ kan ń bọ̀ ìjọ gbẹndẹlùkìyàmù ọkùnrin ló máa ń tọ́jú obìnrin ọkùnrin ló máa ń sákàkà pé kíyàwó má jẹ́ ìyàwó kíyàwó máa bẹ dáadáa wọ́n á tún fẹ́ ìyàwó síyàwó lọ́rùn pé kó jára mọ́ṣẹ́ torí ibi tí wọ́n máa náwó sí tún ti pọ̀ tọ́ bá mọ̀ pé olùdáranjẹ ni ọ́ Olúwa bi ọ́ léèrè nípa tó ń dájẹ́ ó dájú kó bẹ̀rù Allah pọ̀lọpọ̀ àwọn ọmọ tẹ́ rí nílé ìwé wọ̀nyẹn látòrí àwọn alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó fi délé ìwé gíga ìyá ọmọ mi ní sponsor ìyá ọmọ mi lọ́ràn òun lọ́ mọ gbogbo owó tó ń ná lórí ẹ̀ kò ná bàbá ń kọ́bọ̀ kò ná ní kọ́bọ̀ kò tiẹ̀ fẹ́ gbọ́ wọn ọ̀ràn mọ̀ kan sùkúlù bọ́bẹ̀ bá wá jiná lọ́mọdọ́ sí tó bá padà dípò fìwé yìí ríṣẹ́ tó bá dáa fún àwọn bàbá yìí ọmọ lè kó agbádá wọ̀ bí ẹ máa kí mi kú oríire ẹ máa kí mi kú oríire pọ́ dáa fún Kàbírù kí ni tí wọ́n ṣe tí ọ̀rọ̀ Kàbírù fi dáa kọ̀fẹ́ kàn wọ́n la ilaha illallah ìyànjẹ yẹn ti pọ̀ jù Olúwa bi yín léèrè tó bá dijọ́ gbẹ̀ndẹ̀lùkìyàm ẹsẹ̀ pé kí obìnrin ọgbọ́n kó fi lọ́ọ́ dá lérú o bófin ṣẹ̀rí àṣẹ rí lọ́ ń gbọ̀n ìyá ṣe pé níta gbọ́ lónìí ó fi hàn pé pàǹtú ẹ̀yọ̀ ni wọ́n kọ́ bú yìí gbogbo tí wọ́n ṣe lórí ẹ̀ wọ́n ti tú àṣírí ẹ̀ lónìí má dálé ẹrú àmódodo nù gbọ́kọ̀ rẹ òun ò ní fẹ́ gbọ́ yí lẹ́nu rẹ mú wá ní kọ́ wá gbọ́ kára rẹ̀ ó balẹ̀ tó ọ sọ pé àwọn ìbéèrè kan àti mo ṣe lálùmọ̀dínà wọn ò tí wàá dáhùn ìbéèrè ń jẹ máa yín wọn á ní ẹni tí ọ̀rọ̀ jẹ máa ẹjọ́ wá ìsẹ́mi pọ́kọ bá wá ń gbà wọn yọ gbọ́ lágbọ́ pé tọ wọn náà sì mọ̀ tí wọn náà bá ń ṣe bẹ́ẹ̀ kò ní í wú ọ kápéyàwó rẹ gbọ́ dánilẹ́kọ̀ọ́ yìí torí pé ìkà ló ń ṣe ìkà ọ̀dájú ni ìkà burúkú ó tún dájú sọ́mọ ó ń dájú síyàwó ti gbàgbé kó lówó bí ọ léèrè tó bá dijọ́ gbẹ̀ndẹ̀lùkìyàm ẹlòmíì tó bá wọlé oúnjẹ wàláhì ó lè ná 4,000 níjókòó kan lórí jẹkújẹ
kò sì ní fi 700 naira lẹ̀ lọ́sẹ̀ fún ìyàwó láti ṣebẹ̀ yìí sì ná 4,000 níjókòó kan òun kan so ìyàwó sì lọ́mọ mẹ́ta lọ́wọ́ ẹ dákun sáwọn wọ̀nyẹn níbẹ̀rù Allah kò yẹ bẹ́ẹ̀ o ẹ rí i pé lásán náà kọ́ lọ́nà ń dí mọ́ pọ̀lọpọ̀ nítorí pé kò náwó lẹ́nìkan lórí ẹni bá náwó lọ́lúwa máa ń ṣínà fún ẹni bá kọ̀ láti ná ó náà ní rí ẹ ṣàánú àwọn obìnrin wọ̀nyí tí àwọn èèyàn bá ń dẹ́sùn tó ń fẹjọ́ sùn ẹ rí i pé tí èèyàn mẹ́wàá bá fẹjọ́ sùn ẹ rí obìnrin mẹ́jọ gbogbo ẹjọ́ táwọn obìnrin ó sì máa fi sùn ni wọ́n jàǹbá mi ọkọ ń fìyà jẹ mi so wọn kò lè jẹ́ wọ́n ní wọ́n pé náà òdodo wà ń bẹ náà òdodo wà ń bẹ náà ká bẹ̀rù Allah àwa náà bímọ aláwọn àǹtí aláwọn àbúrò táwọn náà jóbìnrin ìjẹ́rú táwa ń ṣe fáwọn ìyàwó wa lónìí ta ni ó dùn máa nù wa ká pé wọ́n ṣe bẹ́ẹ̀ sọmọ ta ni ó dùn máa nù wa ká pé ní tàǹtí wa ń bá pàdé ńlẹ̀ ọkọ nù àbábúrò wa kò ní dùn mẹ́nì kankan nù wa so ṣùgbọ́n àwọn òṣìkà wọ́n máa ń dájú kò ní rò lọ ságbọn ọ̀dọ̀ tiẹ̀ nígbà tí bá ń hùwà ọ̀dájú yóò ti gbàgbé ike Olúwa Ẹlẹ́dàá wa kì í gbàgbé ọbọ̀ fipamọ́ ni ọbọ̀ fipamọ́ ni ó lè jẹ́ pé àwọn àkà bíi tiẹ̀ àwọn ọ̀dájú bíi tiẹ̀ lolúwa yàn lọ́kọ fọ́mọ rẹ̀ nígbà wọn bá gbẹ́jọ́ ǹdé yóò ti yé wa àtìyàwó pé ntí ọkọ òun ń ṣe ìlọlúwa yanrú rẹ̀ fáwọn ọmọ àwọn yìí o ọ̀tán àbí ọ̀tán kò ní yẹ̀yìn tẹ́ bá wà ń kalẹ̀ àmọ́ tìjọ yí àwọn torí ẹ dákun ẹjá yí wà padà ẹjá máa ṣe dáadáa sáwọn obìnrin wọn yẹn torí pé àmánà la fi gbà wọn àsìkò sí ẹni náà láyé jẹ́ kí njọ́ tó máa ń gbá ìyàwó sọ pé ọmọ yẹn ọgbà má fi imú ẹ̀ dánrin tí wọ́n padà fọmọ ńlẹ̀ fún òun nífìlẹ̀ fún àwọn àdéhùn dáadáa ló ti ṣe ẹ rí i pé bàbá ọmọ fẹ́ fọmọ lẹ̀ kò ní lè filẹ̀ ìyá ọmọ fẹ́ tú ọmọ lẹ̀ kò ní lè túlẹ̀ wọ́n mọ̀ pé dákun ṣàánú wa o dákun má fi àjọ ọmọ yìí o ẹ fọkànbalẹ̀ mami dádì no ẹ̀yin náà gbélé gbọ́ pé èèyàn rí lẹ́ fọmọ fún àṣà gbélé gbọ́ pọ̀ dára ni so àmánà ọ̀pàtàkì ìtí sì máa ń fa ni pé àwọn ọmọ wò pé àwọn kú ti gbà sọ́ọ̀gbà ń dá méjì ni tí kò wọ́n bọ̀ ọ̀dà padà ń dá méjì òun ti dá méjì ẹ̀fọ́ ẹ̀yin náà bá gba kámú bẹ́ẹ̀ bá gba kámú àgbà yín so báwùjọ ṣe ń bàjẹ́ ni oníkálukú yín tẹ̀ ń fẹ́ yàwó ẹ mọ̀ yí pé olùdaràn jẹ níyìn o àmọ́ wa kàǹkó lórí páńkó obìnrin jọ tó sì jẹ́ pé tá a bá wo húlẹ̀húlẹ̀ rẹ̀ ó ń jàǹbá ní ọ ìkà ní ọ sírù rẹ̀ náà ni kò fẹ́ yàwó méjì ẹ̀rí tẹ́lómi ọmọ àhámọ́ obìnrin pé tó bá lọ fẹjọ́ mi sùn ọgbà torí pé kí ni tó bá ti lè fẹjọ́ sùn àṣírí ó tú ẹ̀yọ́ máa rí ń tàbí èèyàn gidi ẹ rò pé ń ṣe dáadáa ni sáwọn ìyàwó rẹ̀ ń lé tí àwọn bá wá ní kọ́dà gan wọ́n lọ fẹjọ́ sùn ìjọba dà kọ́dà àjẹkù tó bá ti lọ fẹjọ́ sùn kọ́ gbalẹ̀ bàbá ẹ̀ lọ gbalẹ̀ bàbá rẹ̀ lọ náà nígbà tí wọ́n bá pọ̀ gbalẹ̀ bàbá ẹ̀ lọ kò sójú sí kí ní àǹfààní pọ̀ wà lọ́dọ̀ rẹ̀ nínú ìyà kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi torí ẹ̀ ni ó yẹ kó jẹ́ pé à ń ní àwọn àyẹ̀wò kan fínífíní lórí ìmọ̀fẹ́fẹ́ ìyàwó kejì báwo gan-an ló ti ṣe pẹ̀lú ìyàwó kan tẹ́lẹ̀ ìyẹn ni kí tó wá pọ̀ mọ́ tí yín lẹ́nìkan fẹ́ fẹ́ sí kejì ó yẹ kẹ́ ẹ lè wádìí délédélé onítàn báwo ló ṣe ń ṣe pẹ̀lú ìyàwó kan tó ní tẹ́lẹ̀ torí kọ́mọ̀ lọ jẹ́ pọ́ ọmọ yín náà wọ́n máa kí káàbọ̀ sí orílẹ̀-èdè ìyà ápọn àti ìjàngbọ̀n
so àwọn yóò máa bú ẹ̀yin náà lọ́jọ́ iwájú pé ẹ̀yin náà wádìí rẹ̀ ẹ̀yin aládàáradá ni ìyá tí fi ń jẹ àwọn ìyàwó tí fi ń jẹ ìyàwó tó ní tẹ́lẹ̀ ọkọ̀ jẹ́ ètí ń jẹ táyà mọ́tò sígbà náà lẹ́wọ̀ á pè é ṣe làákàyè ẹ lọ wádìí tọ́ ẹ lè lọ sílé ẹni tó fẹ́ fi ọmọ yín lójijì tó bá bọ́ sí dédé àsìkò oúnjẹ kẹ́ ẹ̀ wo tí wọ́n ń jẹ ń bẹ̀. bàbá yẹn ń bọ̀ ní abẹ́ ni mo fẹ́ wá wo ibi tó ọmọ mi ó dé sí. tó bá jẹ́ pé àwọn náà bá tiẹ̀ ti fura wọn wá sí oúnjẹ tó dáa wọn lọ́ọ́ jẹ gbèsè ẹran adìẹ wọ́n gbé gbogbo ẹ̀ sínú àbẹ́ wa bẹ̀rẹ̀ pé ṣé bẹ́ẹ̀ ṣe máa jẹ ojoojúmọ́ ní àbí báwo àbẹ́ gbọ́ pà ń bọ̀ lẹ́nu lọ ṣe gbogbo eléyìí àbẹ́ ni bàbá ọ̀dà ẹ̀yin ará ilé ń gbọ́ níjẹ́ wọ́n ti padì ẹ̀kẹ́ ń bì. torí kọ́ bàbá jẹ́ pé wọ́n kàn fẹ́ lo bójúbójú fún yín. kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi ó múra kákáká ọlọ́fẹ́ fẹ́yàwó wọ́n níbo ló fẹ́ fìyàwó sí. ibi tí mò ń gbé ni kẹ́ ọ̀dà ń so ń bẹ̀ wọ́n bá débẹ̀ àríyàrá àràgà àríyàrá àríbòsùn níbo lẹ́yìn máa sùn pẹ̀lú ìyàwó ó ní àmọ́ tẹ́nilẹ̀ ẹni báwo tí ẹgbẹ́ òní máa ró ó ní Allah padà bọ̀ àṣírí ọ̀dà kò burú níbo lẹ́yìn tí máa yàgbẹ́ ó ní nílé wa ń bì kálukú máa ń yàgbẹ́ sọ̀rọ̀ àná wọ́n á flingẹ̀ abẹ́ ìgbọ́rọ̀ wọ́n ó jù wọ́n á ní ókè bẹ́ẹ̀ ṣe máa ju ìgbẹ́ wọn ṣé kò lè ṣe déédéé orí ẹnìkan Allah ò ti kádàrá pé kó ṣe déédéé orí ẹnìkan ìjọ tí ọba wa ṣe déédéé orí èèyàn ṣé wọ́n sọ fún ọ lẹ̀ ó ní àwọn ò ní sọ fún yàn o sọ́sì pọ́n ọ lé pé ọ wọlé láti ibi iṣẹ́ ó ti wá rí ọ wọ́n ṣe assalamu alaikum assalamu alaikum ìyàwó wa torí ìyàwó ń dáwọ́ tẹ̀lẹ̀ nínú ilé ọ ń yàgbẹ́ inú ọ̀rá ẹ dákun ṣé yàrá àwọn ó ṣe wọ̀ òkè tí gbogbo inú yàrá yín máa ń rùn fún gbẹ̀ olólùfẹ́ rẹ ẹni bí ọkàn rẹ àbí bẹ́ẹ̀ kọ́ ni atẹ́gùn tó wọ́n tó mí òun á ní wá ń yàgbẹ́ tó rùn báyìí tó kórìíra rẹ̀ àbí ò ní kórìíra rẹ̀ ó kórìíra rẹ̀ ẹni bí ọkàn rẹ̀ báwo olólùfẹ́ rẹ̀ báwo àbẹ́ tí ẹ gbọ́rọ̀ àbí ọkàn ọmọ ọgbọ́n tó ní tó ń yàgbẹ́ tí gbogbo yàrá rùn ó tí tó fẹ́ yàwó má tàn rẹ̀ dànù ó lè gbalé kọ́dà kó ṣe yàrá kan tó nílé gbọ̀nsẹ̀ tẹ́ máa yàgbẹ́ ń bẹ̀ tásìrí yín ó bò wọn náà lọ à ń ta pákáká àwọn lọ fẹ́yàwó ni òtí tó fẹ́yàwó gbogbo àwọn ẹgbẹ́ rẹ bíi tiẹ̀ làwọn yakú rẹ tẹ̀ tó ń tanra rẹ dànù ẹni tó ṣe pé ọkàn lọ máa fi dígbò lẹni lóríta arísẹ́mẹsẹ̀ bàbá olè kọ̀kọ́júmọ́sẹ́ òun náà wàá lò wọ́n fẹ́yàwó wọ́n bá fẹ́yàwó níta kí ni wọ́n máa jẹ torí ẹ̀kọ́ ọmọ yìí pé ó ti dólú dáràn jẹ Allah ó sì bí ọ léèrè wàhálà rẹ ti kọjá rí yọpọ torí pé bàbá tó bàbá ọmọ ṣe àìránṣẹ́ pàlákàrà jẹjẹjẹjẹ ni ọba wà nílé bàbá rẹ jẹjẹjẹjẹ lẹlòmí ọba fẹ́ ibi wọn náà lọ ń yọ wọn lẹ́nu wọn sì ti fi fún ọ tán níta wàá fi sọkọ lókù báyìí òní ilé bàá rẹ wà ńlẹ̀ ilé bàá rẹ bíbá rẹ ọba kọ ńlẹ̀ kọ torí Olúwa ó bi wá léèrè Olúwa ó bi wá léèrè gbogbo àwọn ìyàwó tẹ̀ ń fẹ́ wọn àmánà gidigidi ni Allah yóò bi wá léèrè torí ẹ̀ lẹ́sẹ̀ rí pé nínú èèyàn mẹ́wàá tó ń fẹ́ ìyàwó ó lè jẹ́ pé tipátipá lẹ́fìrí pé èèyàn mẹ́ta ṣàṣeyege àwọn méje yòókù ìfìdírẹmi ni torí pé wọn ò láníyàn tẹ́lẹ̀ náà páwọn ó sojúṣe lórí ọmọbìnrin ìdí nu tẹ́sìrì táwọn ọmọ tí wọ́n ń fìlú lẹ̀ lọ lọ́kàn lómi nítorí wọ́n ti ríran rí i pé àwọn èèyàn táwọn jọ wà
lójú kan náà wọ̀nyí báyìí wọn ò fẹ́ kan ṣe wọ́n mọ̀ àti fẹ́ yàwó àmọ́ wọn ò mọ̀ àti tọ́jú yàwó wọn náà bíra rẹ̀ léèrè bóun ni wọn náà rí báwo ni wọ́n gán ṣe pẹ̀lú ìyàwó ẹ̀ tó tún fi wá ní àwọn ọmọ mi náà kó wọn mọ́ pọ̀ sókè rajà yọ pọ̀ sókè rajà nígbà tó bá ti mọ̀ pé àwọn ọkùnrin ìlú ta wọn wọn ò fẹ́ sẹ́sẹ́ àwọn ọkùnrin ìlú ta wọn onímẹ̀lẹ́ ni wọn àwọn ọkùnrin ìlú ta wọn wọn fẹ́ yàwó máa fìyà jẹ ni ta ni wọn fẹ́ fẹ́ wọn kò sẹ́ni tí wọn fẹ́ fẹ́ wọn. rídìí eléyìí tó o bá ti mara rẹ lólùdaràn jẹ wàá de ṣòkòtò rẹ yóò le torí àmánà ní jẹ́ bẹ́ẹ̀. ọwọ́ á ní nǹkan tí àwọn ṣe tó dùn ọ́ jù oníkọ́ lọ fẹjọ́ sùn bàbá rẹ̀ wípé ìrànjẹ ilé ẹgbọ́rọ̀ ṣébi tí ń ṣẹlẹ̀ lọ́sọ ṣé kó kú ni tí ó bá ti sóúnjẹ kò ní kú ni yóò kú náà. wọ́n fojú di gbogbo sẹ́ wọ́n fojú di ò ní fojú di ebi o ebi máa pẹ́ kò ní pọ́ lásán kó o ké yọ kọ́ tó kù tó wọ sàárè torí ẹ̀ èyí ń fojú di nǹkan tó wà èyí tó wà yẹn wọn kì í fojú di torí pé èyí tí ò sí òun kò dájú pé yọ wà èyí tó wà ló dájú gbogbo onílàkà ẹ̀ ó dì mú mo wá lè dì mú tán kí n tún máa fojú sun èyí tó tún jùlọ àmọ́ èyí tó wà mọ pátì èyí tí ó wà dájú òun náà bọ́ sí mi lọ́wọ́ èyí ó kú dànù gbogbo ẹni tó bá ti fẹ́ tọ́jú ilé yóò ní iṣẹ́ kan tí ń ṣe yóò sì jẹ́ iṣẹ́ tó dáa iṣẹ́ halal ni ló fi lè mójútó ìdáranjẹ àìjẹ́ bẹ́ẹ̀ ìyàwó rẹ̀ ó di ìyàwó ìyàwó ọmọ rẹ̀ ó di ọmọ ọlọ́mọ o wọn náà padà rí i pé ìgbésí ayé rẹ̀ ò nítumọ̀ àmọ́tẹ̀ máa ń sojúṣe wàláhì ilé rẹ̀ ó máa dùn ọ̀dẹ̀ rẹ̀ ó máa dára àwọn ọmọ rẹ̀ ó mọ rírì rẹ̀ ìyàwó rẹ̀ ó kọ̀ọ̀kan ẹ sì wo tọrọ kọ́bọ̀ tá a náà ọmọ ni lẹ́gbẹ̀ẹ́ nítorí wọn máa fi san fún àìtí máa náwó láìtí máa lówó tí wọ́n bá ti ná sójú ọ̀nà tó dáa Olúwa ò ní fi ọ́ lẹ̀ ẹ̀ríkẹ́ lónìí tí kálukú jáde àwọn owó tá a lérò oníkálukú rí ọ̀nà ọ̀la tá a lérò Allahu là kàn wá bóyá nítorí pàwọn náà ná lẹ́lòmíì lórí ni tá a bá ti ná lẹ́lòmíì lórí má fojú sùn kankan o torí ò lè rí nǹkan kan bẹ̀ torí ẹ jẹ́ ká sojúṣe wa ọmọ ọlọ́mọ làwọn ìyàwó náà kò ní wù àwọn òbí wọn pé ibi ìyà làwọn ti ọmọ àwọn sí ẹ ṣàánú wọn ẹ má jẹ́ yọ jẹ wọn ẹ má jẹ́ wọn kábàámọ̀ pé àwọn fẹ́ yín torí pọ̀pọ̀lọpọ̀ obìnrin kábàámọ̀ pé òun fẹ́ ọkọ òun lónìí tó ń bá mọ̀ pé ìyá ló ń bọ̀ wá jẹ lágbájá tàmí ẹ̀dọ̀dọ̀ là wọ́n sì ti tọrọ owó òun rí pé àwọn fẹ́ fẹ́ òun o tó ń sáà ní wọ̀nyí náà ni àṣẹlẹ̀ ìyá ló ń bọ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ jàmáà ẹ jẹ́ kí àwùjọ wọ́ dáa débi wípé láti gbogbo ìlú ayé yóò máa wò wọ́n pé ọmọ àlú yìí ẹnìkan fẹ́hùn ní gbogbo ìlú ilé ayé kìí ṣe ìlú yìí nìkan gbogbo ìlú ilé ayé ẹ jẹ́ kí dáadáa yín kó débi wípé àwọn obìnrin wọ́n mọ̀ pé àwọn ọmọ àlú yín ni ló wù àwọn láti fẹ́ nítorí wọ́n máa ṣe dáadáa sáwọn àwọn ìyàwó wọn. ẹ fi àpèjúwe tó dáa ẹ fi sílẹ̀ torí wọ́n ní wọ́n pè yàn léèyàn rí ojú ń tìyàn ó wà ní tó bá pè ọ léèyàn abú Olúwa ó bi wá léèrè tó bá dijọ́ ọ̀gbẹ́ni dàlùkìyà. àwọn àwùjọ kan wà tó ẹ kó obìnrin ló máa ń dá sọsọkọ lọ́rùn obìnrin ló máa ń ra oúnjẹ lé obìnrin ló máa ń gbálé obìnrin ló máa ń tọ́jú ọmọ obìnrin sáà níbi ọkọ nítorí dájú ó ní pé tí ọkùnrin kan bá mẹ́sì tóun bá ń sojúṣe bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ ìyàwó rẹ̀ ò ní gbèpè mẹ́rin láwùjọ torí pé gbogbo ìyẹn náà mọ̀ báwo ló ṣe yẹ kó rí àrí ìgbọ́dọ̀ wí iná ní gbogbo ń táwọn ń ṣe wọ́n wá rí pọ́kùnrin kan wà bó ṣe yẹ kí nǹkan máa lọ lòun ń ṣe gbogbo obìnrin ní ọ̀fẹ́ kọfẹ́ àwọn
nítorí pé ó dúró déédéé. ṣẹjá gbìyànjú jàmá, kò sẹ́ni tó lágbára nu wa o, Allahu ló lágbára. kò sẹ́ni tó ní kápá nu wa o, Allahu nìkan ló ní kápá. a lè ṣe àfi tó lówó bá fún wa sí. àmọ́ táníyàn bá ti dá, Allahu máa ń lánàá fún yẹn. ẹ ṣàánú wọn, ẹ ṣàánú wọn, ẹ ṣàánú wọn. ẹ má jẹ́ yọ jẹ àwọn ìyàwó yín. ẹ ṣàánú wọn kí Allah lè bá darí ẹni tí ó ṣàánú ọmọ yín náà, tí ó darí rẹ̀ sí, tí ó jọkọ rẹ̀. Olúwa Ẹlẹ́dàá kó fún wa ṣe. bẹ́ẹ̀ ni Ànábì sallallahu alaihi wasallam tó fi hàn wá bí ẹ̀yin ìyàwó náà olùdáranjẹ lẹ́jẹ́ nílé ọkọ yín o. I don't care, kò sínú ọ̀rọ̀ tiyín náà o. kíkí lọ́kàn mi bí ọba bá jẹ́ olùdáranjẹ lẹ́jẹ́ nílé ọkọ yín o. dáadáa lọ bá lé ọkọ, má bá lé ọkọ rẹ jẹ́ o. dáadáa lọ bá kọ́kọ́ rẹ ń ṣe sáwọn mọ̀lẹ́bí rẹ̀, má dàrin ọkọ rẹ àti mọ̀lẹ́bí rẹ̀ rú o. nítorí pé obìnrin míì bá ti wọlé yóò di ṣẹ̀tán, yóò sọkọ di ìdàkúdà, yóò di pé kò bẹ́bí ṣe kò bára ṣe má. ìyàwó yóò já pàtì kúrò lára oníkálukú, yóò di pé gbogbo wọn má ṣe má. mọ̀lẹ́bí kí mọ̀lẹ́bí òun, àwọn èèyàn rádaràda, àwọn èèyàn dátidátí, àwọn ò rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà. kí ló dé? ìyàwó yìí náà ni ìyàwó ọ̀ràn. ẹlòmíì ìyàwó lọ́fẹ́ ni ló di wípé ẹnìkan ò lè sún mamá. tí mọ̀lẹ́bí bá ti ń bọ̀ ilé pẹ̀tẹ́sì lọ́kọ́, bí wọ́n bá ti ń bọ̀ báyìí tó súnmọ́ ẹnu géètì, ìyàwó ti gbómi ata yọkọ̀dá látòkè níyà. yà ẹ má bínú màmá, ìmọ̀ pẹ́ ń bọ̀. La ilaha illallah. ẹ dákun, omi ata sẹ́yìn lẹ́dùn lẹ́mọ̀ rojọ́. ọwọ́ díẹ̀ tó bá ti ta sí i lójú ẹ ti gbà. ìsàfún sọ pé ẹ má di ẹnu ọ̀nà ilé wa ni, ẹ bá wọlé ń tẹ́rì ojú omi ata lọ. La ilaha illallah. ìwọ náà tó wá jọkọ, gbà tó wá dé wọn á ní ìyá ẹlẹ́nu sùtì ilé yín, màmá ti ọ̀kan náà màmá rẹ̀ nu fa òun lẹ́lẹ́nu sùtì. tí wọ́n bá ti gbà wọlé fún un, ó ti sutilize ẹnu ìyá àánú. ojúmọ́ tí wọ́n bá ti sọ̀rọ̀ rẹ̀, ìyá ẹlẹ́nu sùtì náà ni. so nítorí kí wọ́n ṣe ní pété ẹlẹ́nu sùtì gánà rí. ní màmá kan nu fámìlì kọ́ padà sí ọ lẹ́nu abọ́ gbádùn. èmi lè sọ fún màmá tiẹ̀ pé lẹ́nu sùtì. subhanallah, kó gbégbóná kó mọ̀ pé mo sì sọ bẹ́ẹ̀ ni ó sì sọ ọ̀rọ̀ yìí, màmá rẹ̀ ó sì gbọ́, bàbá rẹ̀ ó ọmọ pé fámìlì tèmi lẹ́nu sùtì. sòsẹ́ mọ̀ pé tó bá ti lè kọ́ fún gbogbo àwọn ará ilé yín ọ̀dẹ̀ ní àpọ́nlé. àmọ́ ọgbà wọlé bẹ́ẹ̀ ó fi sọ̀sọ̀ ó fi para ọgbẹ́ ìtọ́jú bẹ́ẹ̀. bí yà ń ṣe ń bọ̀ ọmọkàn dá mi átá ọ̀kàrè láàrin. wàhálà wọn ti pọ̀ jù wọ́n ti fọ́ fámìlì rẹ̀ o. máa fìyàwó ń ṣe bàbá ẹ̀, fìyàwó ń ṣe ìyá ẹ̀, fìyàwó ń ṣe mọ̀lẹ́bí ẹ̀. tó náà bá ti wá rí pọ́ùn ti já gbogbo yẹn kúrò lára rẹ̀, yóò wá jẹ́wọ́ bó ń ṣe jẹ́ ń gbà náà. sẹ́mi kó gbogbo ẹni tó fẹ́ bá tẹni jẹ́ bí wọ́n ṣe máa ń ṣe nù, yóò kọ́ lé gbogbo èèyàn jìnnà sí yín lọ́nà tó ṣe pé ńjọ́ tẹ́ bá wọ gàù lọ́wọ́ rẹ̀ ẹ̀ní rẹ̀ ni wá gbà yín lẹ̀. àwọn tí ọba gbọ́ ọ́lẹ̀ náà ló ti dé kó kọ́kọ́ lé dànù náà. àsìkò tí nǹkan yẹn ń bẹ̀rẹ̀ bíi dírámà, wo ní fura I love you, you are my sweetie, you are my sweetie, sweetie náà ni tí ó fi di bitter lemon. akramakumullah, má sọ àsùnpìyẹ o. ìwọ obìnrin lọ ń gbọ́ yẹn o, wọ́n dalérú wọ́n fi ọ níyàwó, ọsọ rẹ̀ di mágájíà, gbogbo lè lọ dàrú. bọ́bá tí ẹ̀jẹ̀ pọ́kọ́ ti láwọn ọmọ kan kó tó di pò dé, yóò sọ gbogbo àwọn ọmọ dọ̀tá bàbá wọn ni. yóò sọ bàbá dọ̀tá wọn pé kí ni bọ̀dá Múfú mo ní kọ́ bá ń sásọ lẹ́ẹ̀kan, ó lóun ò lè sásọ. bọ̀dá kínní mo ní kó síkẹ́ẹ̀tì fún ìgbà tẹ́ fẹ́ wọlé, ó lóun ò lè sí. ìwọ́n náà bá ọkẹ́ Múfú àbítalẹ̀ pé lọ́dọ̀ bá tí wọ́n kú mọ́ dáràn
ọ̀daràn ìyàwó bàbá ó ti fẹjọ́ sùn o so ìjọba di pé gbogbo àwọn ọmọ òtún lè bọ́ gbé mọ́ torí ń wáyé fáwọn ọmọ tiẹ̀ ọ̀dà akọkùnrin ọgbọ́n dáadáa wàláhì tàláhì tọkùnrin ọba gbọ́n wàá gbà tútù ní ọ̀pọ̀ kò tó gbẹ torí ẹ̀yin tẹ́ ń wọlé ọkọ ẹ kíyè sára o ẹ má dalẹ̀ ọkọ yín rú o ẹ má balẹ̀ ọkọ yín jẹ́ o olùdaràn jẹ níyín Allahu obìnrin léèrè ọ̀nbẹ náà àwọn obìnrin tó ṣe pé kọ̀kọ́ bẹ́ẹ̀ ṣe ń dáná oúnjẹ tó fi wọlé ọkọ lọ́kàn tí ń wò pé tó ń bá wọlé ọkọ táwọn àwọn máa lọ ilé tí wọ́n ti ń ṣe oúnjẹ rẹ́díméèdì yọ lọ máa rà wá fún un ọ̀dà tó bá tiẹ̀ jẹ́ pé gbàtẹ́ ń ṣe ọ́nímù àbí kí ni wọ́n ń pè àbí òye wa bóyá gbà ń oná lè lọ máa ra àwọn kinní ráńpẹ́ kan wálé bóyá kára àtẹ̀kọ́ bóyá jọ tí ó lọ ra ráìsì tí wọ́n fi magí já bóyá gbà míì tí ó lọ rọ tí ó sá lọ mọ kó gbogbo ẹ̀ náà wálé ńgbọ̀ báyà ló ní ọ̀bọ̀rí ara rẹ̀ sọ̀rọ̀ pé ìyàwó tá a fẹ́ kọ́ dáná lọ́wọ́ sì pò ń ṣebẹ̀ ó ṣebẹ̀ ewédú ọbẹ̀ ẹ̀yọ̀ àfà àwọn ewé tó wà nù ọbẹ̀ ó tó àtẹ́lẹwọ́ kọ̀ọ̀kan bó láti máa fẹ́ léyìí irun bẹ̀ bó láti máa fọkà tẹ̀lé léyìí láì ṣe sàláàdì so ìwọ tó wọlé ọkọ ìwọ tó pè lólùdarán jẹ kí ló ń fọkọ rẹ jẹ kí ló ń fọkọ jẹ omi ìlọkọ sẹwọn wọn á lọ ata rodo báwà ó tún wá fata kurubusu ata àjọsí ọkọ sí tí wọ́n ọkọ ebi sì ń pọkọ wọn á bu ọbẹ̀ sínú kíni ohun tí wọn pé alhamdulilayi ọbẹ̀ yìí ti ẹ̀ pọ́n inshallah ó ṣe fi sẹ́nu báyìí ó jó níbi iná olúwọ́ bí ọ léèrè tó bá dijọ́ pé nígbà òkè yà ọ fẹ́ pani sọ́ọ̀mọ̀ pa màánà ni olùdaràn jẹ ni ọ kò sóúnjẹ tó rò láyé yìí àfi kó dí kókó bàbá roka yóò di kókó bàbá tẹ́bà yóò di kókó gbogbo yá yóò lẹ́ẹ̀ma gbogbo ẹ̀ náà tó gbogbo ẹ̀ ó ní àwọn ní kì í sọ̀rọ̀ àyàn ìníkóbìnrin ọ̀dá náà fọ́kọ ẹgbọ́n bí tó dá sí o wọ́n ní kì í sọ̀rọ̀ àyàn wà ní kọ́ ọ̀bá lówó jẹ́ ṣebí kì í sọ̀rọ̀ àyàn sá wọ́n á lọ́rọ̀ àyàn ní kọ́ bèlúbọ́ rẹ̀ jẹ́ ọ̀rọ̀ àyàn ní kọ́ ọba ga. ìyẹn láfàjẹ bàjẹ́ lọ òtún bá lọ má bà lówó jẹ́ ó sì ní ìwọ kọfí débi pé wọ́n ní kì í sọ̀rọ̀ yẹn ní kóbi náà dáná fọ́pọ̀ sí wàhálà má wulẹ̀ bá lówó jẹ́ tó náà lẹ́ ń gbọ́n o wọ́n ń lọlé ọkọ wọ́n ń gélé ọ farabalẹ̀ kọ́ṣẹ́ lọ́dọ̀ ìyá rẹ̀ gbogbo aṣọ tó ọlọ́ọ̀bọ́kọ fọ̀ gbogbo aṣọ ti jíran yìí àbẹ́ rí nǹkan bẹ́ẹ̀ kò lè fọṣọkọ́ mọ́ tó bákan náà ọmọ lẹ́gbá ọmọ nǹkan kan ṣe ọ̀tà kété ni tí a bá ń ṣiṣẹ́ ọ̀kọ́ṣẹ́ lé ọ̀dà pọ́ bá tiẹ̀ lọ bí máa ń kọ́ bó wọn ń pọn ọmọ máa pọn. ẹ̀rí pé láti kéékèèké àwọn ọmọ ọmọ pọn bíi kinní kan wọ́n ti pè bí àwọn ọmọ láǹgídí kan tí ó yẹ kí mùsùlùmí wọn máa gbé wọlé o wọ́n máa pọ̀ táwọn náà máa fúnjà ọmọ mi kọ́ńkọ́lọ́ ọmọ mi kékeré kíni ẹ̀rí pé láti rọ́ńdọ́rọ́ńdọ́ làwọn mọ́tò máa fi pẹ̀rú kà gbogbo ẹ̀ náà wọ́n ń kọ́ sẹ́ni ìwọ ọ̀kọ́ kan nù gbogbo àfẹ́ẹ́bú ẹnu sọ́nsọ́ bí ẹnu asínrín ọkọ̀ tó wí kan ti wí mẹ́wàá gbogbo ẹ̀ náà ni ó tù ọtí ńgbọ́ bá débi tó ń lọ ẹjá gbọ́rọ̀ ara ń tàn wí nù o torí di eléyìí báyìí tẹ́lẹ̀ bá yé wa gbogbo obìnrin pátá kọ́ ọmọ ìpele ọkọ tó wà yẹn ọ́ndà àmánà lọ wà Allahu bí ọ léèrè tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyà
wàláhì kò sẹ́ni tó free. Ọkùnrin ò free, obìnrin náà ńkọ́ kò free. Torí àwọn sọ pé who is free? Kò sẹ́ni tó free. Gbogbo wa lolú òbí léèrè tó bá di lọ́jọ́ gbẹ̀ndàl kìyàm. Má wọlé ọkọ láti balé ọkọ rẹ jẹ́. Wọn náà má fẹ́ yàwó láti ba ayé ìyàwó jẹ́. Gbogbo yín pátá ìlọ̀rọ̀ ń bá wí. Wọ́n wá ní wal khadim, ọmọ ọ̀dọ̀, olùdáranjẹ ni o lórí owó ọ̀gá rẹ̀. Wọ́n ní ọmọ bá wa tajà, ìdí àtẹ ìdí owó lọ wà, owó ọ̀gbọ́dọ̀ mú kọ́bọ̀ ń bẹ̀ o. Gbogbo àwọn òwe olè tí wọ́n máa pa òun mọ́ bá wọn parú ẹ̀ pé ibi tá a ti ń ṣe láti jẹ ẹ̀ pé yẹn ń jíwó yọ́ máa jíwó pé àwọn bàbá wa wọ́n ní ibi tá a ti ń ṣe láti jẹ àti pé anúmọ̀ kan kìí nulẹ̀ ta ni wọ́n ní ònù, ta ni wọ́n ní ònù tó fi gbọ́dọ̀ nulẹ̀. Owó ọ̀gá rẹ̀ ọ̀gbọ́dọ̀ mú bẹ̀. Ẹnìkan á ti tà àtúntà inú dọ́ọ̀tà ń kówó sí ó ti kún ẹ̀rákùsà tí mo lè mú bí 3,000 ọgbọ́dọ̀ mú 3 kobo. Torí kí tọ́ bá mú olè lọ́jà, owó ọ̀gá rẹ̀ orí ọ̀gbọ́dọ̀ fọ́, ẹ̀dọ̀ ọ̀gbọ́dọ̀ dún, kò gbọ́dọ̀ dín, bá a sọ dáadáa. Ọmọ ọ̀dọ̀ ni wọ́n ń ṣe, wọ́n fún ọ lówó iṣẹ́ rẹ̀. Bí wọn ò sì fún ọ lówó iṣẹ́ tó mọ lórí pé wọ́n ń bọ́, wọ́n ń sojúṣe wọn lórí rẹ̀. Ìntẹ́ ẹjọ́ fẹnu kò lé lórí pé wọ́n máa ṣe fún ọ, wọ́n ń ṣe fún ọ. Kí ló fẹ́ máa jíwọ́ wọn fún? Àdáwò wa wà nínú ilé ayé wa lónìí. Ọmọ tí ẹ fi sọ́dọ̀ ẹnìkan tí ń sọmọ ọ̀dọ̀ ń bẹ̀ ló kọ́ pò náà lọ kọ́ṣẹ́. Irú iṣẹ́ tí ọ̀gá tí ẹ fi sọ́dọ̀ rẹ̀ ń ṣe kọ́ lọ kọ́. Ó lè jẹ́ pé òṣòwò lọ̀gá hàn. Ẹ wá ní kọ́ lọ kọ́ irú iṣẹ́ tí wọ́n ń ṣe. Ká sùn ká jí, ọjọ́ ń gorí ọjọ́, oṣù ń gorí oṣù, ọdún ń gorí ọdún. Ọ̀gá yìí fi wá sọ́ra lẹ̀ fọmọ tẹ́ mú wa. Ó rí pé òun lè máa sọ́ra fún torí pé ó ti pẹ́ ń bì. Kò sí tí ò tí ì mà nínú àṣírí òun. Ọ̀gá ó gbé owó ribiribi fún lọ san sí báńkì. Ọ̀gá mú kọ́kọ́rọ́ lé ìkó ọjà pamọ́ tí wọ́n máa ń kó ọjà tí wọ́n ń tà pamọ́ sí stọọ wọn, ó tún gbélé lọ́wọ́. Gbogbo ẹni tó bá wá rajà láti gbogbo orílẹ̀-èdè Nàìjíríà, láti gbogbo ìpínlẹ̀ Nàìjíríà wà yìí lọ́dọ̀ wọn ó ní ó máa supply. Nítorí pé wọ́n gbàgbọ́ ọkàn balẹ̀. Àdánwò tá a wá lọ́wọ́ àláyé, àwọn òbí lẹ́ẹ̀kan láàrin àwọn ọmọ wa wá sí ilé ìtajà ọ̀gá àwọn. Wọ́n mọ̀ pé ẹ sáko ọjà, Allah okùn alérè, ìwọ alágbádá fojú sí iṣẹ́ tó wá kọ́ ọ, má jíwọ́ ọ̀gá rẹ o, agbọ́pẹ́ sọ bẹ́ẹ̀ lójú ayé. Àmọ́ nílé gbogbo bá bọ́ sí ọlọ́wọ́ kó gbé o, nítorí pé kí ni àtọwọ́ olówó àtọwọ́ ẹni ọlọ́sáàmà ti ṣe kí ni ọmọ fi kan wọ́n wá. Ọmọ yìí wá ń kọ́lé fún yín, ọmọ tí ń kọ́ṣẹ́ nù ń kọ́lé fún bàbá. Sọ́yẹ́ kí bàbá gbarú lé min ayna laka hadha kolo ti rówó tí ó yẹ kí bàbá ó béèrè. So wọ́n wá ń kọ́lé fún bàbá. Bàbá náà wá kẹ́ máa kí mi kú oríire, ọmọ ń kọ́lé fún mi. Ọmọ ọ̀sàgbàfọ̀ ń kọ́ aṣọ wálé. Wọ́n ń pè ọ́ olè ìsolè, níbo ló tún wá rọ́ mi ewúrẹ́ tó ń gbẹ́jọ́? Ìwé sì sin ara, ó sì lè solè. Wọ́n ń kọ́lé fún bàbá. Torí pé kótúbà táwọn bàbá ṣe fún òun náà ní pé kí ni àìrẹ́fọn àtàlẹ́ méjì o, àǹfààní ni wọ́n rí yìí o, nítorí ọba lè jí kó ń bẹ̀ jí kó o, astaghfirullah ni ó yanjú ẹ o, inna Allaha ghafurur rahim láfi máa parí ẹ o, la ilaha illallah. Ọmọ wa ń jí owó, ìwà ń jí owó, ìwà ń jí owó, ó fi jí owó tí nọ́mbà rẹ̀ kọjá làákàyè. Ó ti gbàgbé wípé olùdáranjẹ lòun.
lórí owó ọ̀gá òun Allah ó sì bi òun léèrè nípa rẹ̀. ẹ dákun ọ̀nà wo tá pé àwọn bàbá rẹ̀ wọ́n kọ́ ló lè jà, àwọn bàbá rẹ̀ lẹ́yìn tó tí ọmọ jíwó wá fáwọn náà táwọn náà fi ń sara rin dín wọ́n dúró ń do pọ́ mọ àwọn èso lè láyé ń bí àfikún ó tún pọ́n eyín wọn pọ́n ahọ́n wọn dáadáa tí wọ́n fi lè rojọ́ wájú Allah tó bá dijọ́ gbẹ̀ndàl kìyà. Jàǹbá ti wọlé ayé púpọ̀ ní gbogbo ẹni tí wọ́n bá gbà lọ́mọ ọ̀dọ̀ pàápàá jùlọ àwọn olówó láwọn ilé ìtajà pàápàá jùlọ àwọn ilé iṣẹ́ tí wọ́n ṣe ní ẹni tí wọ́n máa sanwó sí lọ́dọ̀ kàṣíà majority wọn ẹ̀mí olè ní máa bẹ lẹ́mìí wọn ẹ̀mí ń fọ́lẹ̀ yìí náà ni wọ́n ti gbàgbé wípé Allah ó bi àwọn léèrè ó lè jàjà bọ́njọ́ gbẹ̀ndẹ̀lùkìyà. Ìwọ tọ́jú ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ ọ̀gá rẹ̀ ẹni tí ń ṣe ìdáranjẹ lọ jẹ́ o lórí owó ọ̀gá rẹ̀ Allah ó bi ọ léèrè ń parẹ́ tó bá dijọ́ gbẹ̀ndẹ̀lùkìyà. ẹ jẹ́ àkíyèsí ara jàmáà gbogbo àwọn kẹta ń fojú di àwọn náà nígi tínrín tí gúnni lójú gbangba tí padà sọ ní ìdáfọ́jú ńgbà tá a bùkátà ojú kí nǹkan oníkan ọmọ wọ̀nyàn lójú tí ẹni kò jẹ́ kọjọ́ lójú sẹ́rí tí èèyàn máa ń bẹ lọ́dọ̀ ọ̀gá ló kọ́ mọ̀ ń kọ́sẹ́ tó bá fi lè fòótọ́ kọ́rọ̀ rẹ̀ àwọn ọ̀gá nǹkan ti fura mà wípé tí olúwa bá padà gbàdúrà rẹ̀ ìtàn lásán lówó tàwọn jẹ lẹ́gbẹ̀ẹ́ wàláhì wọ́n ti fura ìtọ́mọ̀ yìí bá ń bá lọ báyìí yọ padà dá fún kọjá sísọ ó rí i pé irú àwọn ọmọ wọn ò ní fẹ́ fìrì wọn nítorí pé àwọn ti fojú sun pé kó mọ wà lọ́dọ̀ àwọn yóò jẹ́ kí bísínẹ́sì tàwọn máa lọ wájú kéta náà tún lè kún fún wọn tá a bá fún freedom yọ padà jù wá lọ mọ́ fi olè sọ̀rọ̀ rẹ̀ dákun ẹni tí máa ń jalè àwọn ẹni lárí ọ̀la ẹni tí ń jalè ọ̀sẹ̀ bùkátà kún ṣépè fún ẹni tí ó jà ó ju èpè lọ má jẹ́ kí nǹkan oní nǹkan kọ́ wọ̀ ọ́ lójú dípò pọ̀ máa mú kí ló fẹ́ mú nǹkan oní nǹkan sí gbogbo nǹkan oní nǹkan tá a bá mú èèyàn kì í farabalẹ̀ ná èèyàn ò máa ná tìfura ní bí ṣe ń wo wájú náà máa wẹ̀yìn ṣèṣe pé wọ́n wò mí ṣèṣe pé wọ́n ti rí mi ṣèṣe pé wọ́n ti ká mi ìwé ṣe dúró déédéé ọ̀hán ni gbogbo àwọn tó ń lówó náà láyé ṣé a fẹ́ sọ pé gbogbo wọn náà kò sí ìtọ́jà lé nu wọn ni jẹ́ káwọn ọjà ìwọ mọ́jà kápó lè náà gbogbo wọn jà jẹ́ káwọn ọjọ́ ọmọ lórí tiwọn wọ́n má bá wọn fi tiẹ̀ kún tiwọn. Gbogbo ọmọ ọ̀dọ̀wọ́ rẹ̀ o sọ owó ọ̀gá rẹ̀ o má mú olówó bí ọ léèrè. Wa kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi gbogbo oníkálukú ni o àtẹni tá a dà kọ tó fi dórí lèmáàmù tí ń ṣe sọ̀láàtì fáwọn yẹn olùdaràn jẹ ní ọ sọmọ kó ti só wọ́n sì sèkọ́ ọmọ tó ṣe Allahu akbar kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi ó síwájú wa pẹ̀lú àlùwàlá tí só ti bàjẹ́ olówó bí ọ léèrè tó bá dijọ́ gbẹ̀ndàl qiyam kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi ẹ̀yin tẹ́ ń tán jẹ́ olùdaràn jẹ níyàn olówó bí yín léèrè nípa tẹ́ ń dájẹ́ sẹ́mi kọ́ ẹ̀ fún àwọn aráyé nítọ̀jẹ́ ẹ mọ̀ dáadáa ọ̀pọ̀lọpọ̀ tí ń ta oúnjẹ máa tọ̀ sí ìsàlẹ̀ kòkò lóúnjẹ tí ọba kọ́kọ́ sè lójúmọ́ tí ó jẹ́ pé wọn náà ti jẹ ìtọ̀ mọ́kà torí pé ó ní ẹni tó bá ti lè jẹ ìtọ̀ òun kò ní sáláì máa wá bọ́ọ̀ bá ti jẹ kàmí lójúmọ́ kò tí ì gbádùn níjọ́ tó lu ọwọ́ akọ yín dìde dáwọ́ pé ìyá tó fáwọn èèyàn ń tọ̀ jẹ ẹ dákun bó lẹ́sẹ̀ rojọ́ tẹ́ fi là
kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi. ẹ̀yin tẹ́ ń fún wa ní sọ́ńdọ̀sì jẹ ní gàrí lára àṣepákó lílọ ni. kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi. Allah obìnrin léèrè tó bá di jọ́ gbẹ̀ndàl qiyamah. ẹ dákun kí lèèyàn ń ṣe láyé gan téèyàn bọ́ lọ́wọ́ àdìsí? kò sí téèyàn ń ṣe láyé ìtọ́ bọ́ lọ́wọ́ àdìsí. torí àwọn sọ pé ẹ̀sìn Islam ẹ̀kọ́ nípa rẹ̀ ló máa ń sọ ní dẹni tí ń bẹ̀rù Allah. ẹ̀kọ́ nípa rẹ̀ ní mú ní ṣe rere. ẹ̀kọ́ nípa rẹ̀ ní lé ní jìnnà sáìdá. tí ò bá jẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam àwọn èèyàn ò lè jẹ́ ni rè o. àwọn èèyàn ò lè jẹ́ ni tí ń bẹ̀rù Allah. àwọn èèyàn ò ní jẹ́ ni tí ń kíyèsí pé Allah ò rí wa. torí ẹ̀kọ́ ẹ̀sìn Islam ọ̀gá sẹ́ni tí ò mú kò sẹ́ni tí ò bá wí. kullukum ra'in wa kullukum mas'ulun 'an ra'iyyatihi. al-Imam al-Bukhari àti Muslim ni wọ́n gbé jáde. ẹgbàá tó tẹ̀lé lẹ́yìn wọn látọ̀dọ̀ Abu Ya'la Ma'qil ibn Yasar radiyallahu anhu qala ó ní mo gbọ́ tí Ànábì sallallahu alayhi wa sallam sọ pé ma min 'abdin yastar'ihi Allahu ra'iyyatahu. kò sí ẹnìkan tó lù ó kó àwọn kan tí ó kó wọn sí lábẹ́ kó máa dà wọ́n jẹ tí ó fi so lórí wọn. kò sẹ́nìkan tó lù ó fi so lórí àwọn èèyàn. yamutu yawma yamut tí ó wàá kú lọ́jọ́ tí ó kú. wa huwa ghashun li ra'iyyatihi lẹ́ni tó ti jàǹbá àwọn ẹni tí ń ṣèjọba lé lórí. illa harrama Allahu alayhi al-janna àfi kí Allah ṣe wíwà al-janna léèwọ̀ fún. ó lágbára ọba yẹn lẹ́rù. yẹn kí tí ọba jó lórí àwọn èèyàn amáànà ìdúró dọ́gba ò gbọ́dọ̀ figbá kan bọ̀ kánú ò gbọ́dọ̀ ojúsàájú ò gbọ́dọ̀ jàǹbá wọn. tó bá fi lè jàǹbá wọn lọ́jọ́ tó ọba kú Olúwa ó ṣe wíwà àlùjánnà léèwọ̀ fún. ẹ dákun kí làwọn á ń gbà nù pọ̀ lórí náà? kí là ń gbà nù pọ̀ lórí? ẹ rí i pé jàǹbá ó máa ń wà nínú à ń ṣe olórí náà. mo mọ̀ pé àǹfààní yìí agbọn bíi báyìí lọ tọ́ sí. màá wàá màá gbé kúrò lágbọn bíi tọ́tọ́ sí ń lọ síbi tí ọ̀tọ́ sí nítorí pé ibi tí ọ̀tọ́ sí ibẹ̀ lèmi ti wá. jàǹbá ni àbí èsè jàǹbá ni. ó pè fún kéèyàn má ra àlùjánnà wọ̀ tó bá dijọ́ gbẹ̀ndàl qiyamah. èèyàn márùn-ún àwọn ni wọ́n kọ̀wé pé àwọn ń wáṣẹ́ a sì dán gbogbo wọn wò. àwa rí i pé èèyàn méjì ló ṣe àṣeyege tí ó ṣe pé wọ́n dángájíá jù. àti èkíní àtèkejì tó dángájíá àwa fún wọn ṣẹ́. èkíní kejì kẹta tí wọn ò mọ dò tí wọn ò lè tu tẹ̀tẹ̀ nù dánwò tá a ṣe fún wa àwọn la fún ṣẹ́. jàǹbá ni àbí èsè jàǹbá ni. Allahu akbar. awòwé ẹ̀rí ńlá la fi fẹ́ gba àwọn èèyàn ṣiṣẹ́. àrípé tí nǹkan kan bá ju sẹ́yìn lọ ńlọ yẹ ká fálánì. ìgbà tá a tún wá fọ̀rọ̀ wá lẹ́nu wò a rí i pé wọn ò ṣèèṣì fún rẹ̀. ọ̀dàntọ́ ọmọ tí ń ṣe. àwa nígbà tí ò ti mẹ́ni kankan wà ní fún sẹ́wọ̀n nítorí pé kìí ṣe candidate anybody. Allahu akbar. tó ti kọ́ àgbàpọ̀ máa lú ni o ọmọ orílẹ̀-èdè ni o àmọ́ nítorí pé kìí ṣe ẹnìkankan ló ti wá àfúnṣẹ́ ìjàmbá ni wọ́n ń pè lé ìjàmbá. àwọn ẹni tó ń ṣèjọba lé lórí ò ní rẹ́kọ̀dù pò fún wọn lómi tó dáa mu ọjà ń bá wọn. ò ní rẹ́kọ̀dù pé ní tí wọ́n ń jẹ ọjà lọ́dọ̀ rẹ̀ ọjà ń bá wọn. ò ní rẹ́kọ̀dù yìí pé ìfọ̀kànbalẹ̀ àlàáfíà ìrẹ́dọ̀fí lórí òróǹro ó wà fún wọn ọjà ń bá wọn.
ó ní rẹ́kọ̀dù wípé owó tí kálukú ń rí ó tó jẹ ó sì bìlà ọ̀dààmú ọjà ń bá wọn. ẹnìkan ò sí o tí Allah kọ àwọn èèyàn kan sí lọ́dọ̀ o kó máa jó lórí lé wọn lórí tí ó wàá kú lọ́jọ́ tí ó kù lẹ́ni tó ṣe kó jàǹbá àwọn tí ń ṣe lórí lé lórí àfi kí Allah ṣe wíwà àlìjáná léèwọ̀ fún wàláhì ọba yẹn lẹ́rù. gbogbo eléyìí náà fi hàn wá pé ipò olórí èsè ń tọ́yẹ kéèyàn máa dù táwọn máa ṣe yàmùyàmù lórí rẹ̀ bí ìgbà tí sísìn tí wọ́n sùrùbọ ṣúgà. ó léwu ó léwu ó léwu torí pé kí là àfojúsùn tiwa tá a bá kú afẹ́ wà àlìjáná ni afẹ́ wà àlìjáná ni olórí àbíkò olórí kíni kí la fẹ́ fi sí afẹ́ wà àlìjáná nítorí pé awáyé àrà àlìjáná wọ̀ kí láǹfààní pa awáyé apadà lọ parí sínú iná tó ṣe pé la yamutu fiha wala yahya èèyàn ní kúńbẹ̀ kò ní sẹ̀mí kí aláǹfààní sẹ̀mí náà nǹkan tí ń wàá ṣe tí ó kọ dínà àti wàlìjánà ṣé nǹkan tí wọ́n máa rọ́ọ̀lù pé kìnnì ọjọ́ bó ti ṣe jẹ́ o wàá lọ fẹ́ jọ bàbá rẹ lójú ni wọ́n lè máa kọ́ ọmọ tiẹ̀ náà jó lórí rí ẹ̀gbọ́n ọ sì jọ lójú náà pẹ̀lú jahannam ẹ ti rí akàwé ànkẹ́ tó wá dára bá mi bẹ́ẹ̀ lábí ní ìjàmbá ń kọ́ ìjàmbá ló fà tọ́ nínú àdìsí kan Ànábì ní falam yuhitha bi nusha kò sí àfọmọ́ pẹ̀lú wọn nínú dídarí wọn kò wá sincere tí ẹ̀ka ní pé ọlá iyì àpọ́nlé bas lam yajid ra'ihatal janna kò ní gbóòórùn aljanna èyí kì í máa ṣeré kì í máa ṣàwàdà nínú ẹgbàá wa kan Ànábì ní ma min amirin yali umural muslimin kò sí olórí kan tí ó jẹ́ alámòójútó lórí ọ̀rọ̀ àwọn mùsùlùmí thumma lam yajhad lahum kọ́ á jẹ́ pé kó gbìyànjú fún wa kò ṣe wàhálà fún wa kò ṣe wàhálà fún wa láti jẹ́ káwọn onísinmi wa yansahu lahum kò sì jẹ́ ẹni tó ṣe pẹ̀lú wọn tọkàntọkàn illa lam yadkhul ma'ahumul janna àfi kó jẹ́ pé kò ní wà aljanna pẹ̀lú wọn jọ gbendal qiyam ya rabbana má fi sàdáwò fáwà wàláhì ó léwu gan ó léwu gan ó léwu gan. ó tún wá nù àdìsí yàlla wa Aisha radiyallahu anha wọn làwọn gbọ́dọ̀ Nabi sallallahu alayhi wa sallam sọ nínú ilé àwọn yìí ya Allahumma man waliya min amri ummati shay'a ìwọ Allah ẹnikẹ́ni tó bá jẹ́ ẹni tó gba ipò ṣíṣe àmójútó nǹkan kan nínú ọ̀rọ̀ àlùmọ́ mi yìí fashaqqa alayhim lọ́ba lè má wọn ó lè má wọn kéré mi kọ́ fashquq alayhi ìwọ Allah lè mọ̀ náà àdúrà lèyí lè yàgbé pé èpè ní fún wa tó bá fi lè má wọn ẹni tó ń sọ lórí lé lórí ya Rabbi lè kókó mọ̀ náà wa man waliya min amri ummati shay'a ẹnikẹ́ni tó bá sì gba àkóso nǹkankan nínú ọ̀rọ̀ àlùmọ́ mi farafaqa bihim lọ́wọ́ ṣe pẹ̀lẹ́ pẹ̀lú wọn farfuq bih ìwọ Allah ṣe pẹ̀lẹ́ pẹ̀lú náà rawahu Muslim al-Imam Muslim ló gbé jáde. tó kìí ṣe pé tó bá tó di president kìí ṣe pé tó bá tó di gómìnà torí kẹlòmí àwọn tó ń fojú sùn nù ló ń pè tí wọ́n bá wọn o tẹ́lẹ̀ ìgbà ọgbà àìwọ náà àwọn àdìsí ń bọ̀ wí sọ̀rọ̀ kébi sẹ́yìn wọ̀ lọ̀gá sáhọ́lẹ́lá sọ̀rọ̀ àwọn tó so lórí lé lórí náà tó o bá lè má wọn kí Allah ò lè mọ̀ tó o bá dẹ̀ má wọn kí Allah ò ṣe pẹ̀lẹ́ pẹ̀lú wọn náà ìyàwó àtọmọ rẹ̀ ọ̀gá ni ọ lórí wọn wọ́n bá ní alhamdulilayi mi kúkú sọ̀gá bí kankan ilé rẹ̀ ń kọ́ tani bá lẹ́bẹ̀ ìwọ náà ni ìwọ tó ń darí ilé òun bọ́ ọba lè mọ́yàwó àtọ́má kí Allah ò lè mọ́ ọ sàmì àdúrà o
ẹ̀rí kó kálukú wọ wò ẹnu wọn ẹnu wọ kíni ẹnu wọ wò pé kíni àmì báwò tèmi tí mo burú bàjẹ́ ajẹ́ pé lọ́ọ́ dínkù ọgbọ́n ànábì sallallahu alaihi wasallam ẹnikẹ́ni tí máa ń ṣàkóso nǹkankan nínú ọ̀rọ̀ àwọn àlùmọ̀ mi ara àlùmọ̀ ànábì nìyàwó ẹ̀ ara àlùmọ̀ ànábì lọ́mọ ẹ̀ ó sì burú bàjẹ́ ó lé kókó máa wọn ẹni tí gbé ọgbọ̀n gan tó bá ti wọlé wọ́n máa lọ tọ́lẹ̀tì sókè Allah ò lè mọ̀ ẹni tó bá sì dẹ̀ mọ́ wọn tó ṣe wọ́n pẹ̀lẹ́ ya Rabb ṣe pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀ ìwọ ní ìsítọ̀ bá sínlé ìdààmú ti báyàwó ìdààmú ti bọ́mọ rẹ̀ gbólọ́kọ̀ ń lọ mami bàbá ń kọ́ torí kò ń ṣe dáadáa sí wọn Allahu kò ṣe dáadáa sí wọn ẹ dákun ẹja yẹsẹ wa o kìí ṣe àwọn olórí nìkan ló bá wí o gbogbo wa náà ló lórí lọ́dẹ wa o sọ kó ti lu ìyàwó darí láàárọ̀ ẹlòmíì ó fẹ́ wọlé lónìí láago 11 àbọ̀ toro ti ó fi ẹsẹ̀ ba gbogbo ojú ìyàwó ǹjẹ́ wá wò pé ojú rẹ̀ lè ti fàná kóun tó wọlé but actually òun ò ní fẹ́ wojú òun fẹ́ wọlé tí gbogbo aago bá lù ní òun sì fẹ́ yọ wọlé ní kọ́ mọ́mọ́ pò ń wọlé torí lúlù tó ń lu ohun tí ẹ mọ́ tó ṣe òun ọ̀ gbádùn torí tó o bá gbádùn nígbà tó lu gbogbo ojú rẹ̀ tó bloody bastard gbogbo ojú rẹ̀ kò sáwọn kójú náà ló sì rí tó fi fẹ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni ó ti wá dá méje kọ́ á ní fẹ́ wọlé ìwọ àbá ṣe dáadáa ọ̀pẹ́ lóde tí wọ́n ní àní abíire kì í rìn rú torí di eléyìí báyìí ẹja ṣe dáadáa o ní ibi sẹ́yìn sùkúlù lẹ́yìn rọ́ọ̀nù ó lé koko mọ́ gbogbo tíṣà wọ́n ń kọ́ ọmọ dáadáa o kí ẹsẹ̀ kó wọn kọ́ ọmọ dáadáa o wọ́n sá lé koko mọ́ wọn náà ni tíṣà tó ṣe pé ìgbé ọ̀ máa ṣe tó bá ti rí ọ báyìí wọ́n bá máa sáré lọ tọ́lẹ́ẹ̀tì kí ló dé ó ti lé koko má ló má nábì nù Allahu azza wa jalla yóò lé koko má wà náà gbogbo bí iṣẹ́ láyé iléeṣẹ́ fọgálà dálẹ̀ àwọn ọmọ tí ń bá yọ táyà lẹ́sẹ̀ mọ́tò tọ́gà bá ti dé báyìí ìdààmú bá kálukú kò ní dáa fún yẹ kí ló dé tú táyà síwájú kò ní dáa fún yẹ so àwọn ọmọ wa ń wò pé tọ́ bí bàbá ìbá tiẹ̀ kú á fi sinmi àmọ́ fìrì gbọ́wọ́ àwọn ọmọ rẹ̀ ó ti lé kókó nu àwọn náà kódà bí wọn ò ṣépè sẹ́wọ̀n kánà bí ti síwájú ó ti sọ pé ń bá ti lé má àlòmà mi ya Rabbi lè kókó má wọn náà ṣe àdúrà nábì làwa ń fẹ́ ni àbí pè tọ́sẹ́ dájúdájú àdúrà nábì là ń fẹ́ àdúrà nábì là ń fẹ́ ẹ jẹ́ ká dẹ́kun rẹ̀ fún gbogbo ẹni tá à máa ń ṣàkóso lé lórí sẹ́ni tí ọ̀gá bá ti le jù ní tí máa bẹ lẹ́mìí ọmọlẹ́yìn ni pé yóò padà lé òun lódodo tí ẹ bá sì le jù náà kí ni ó padà sí yóò padà lé dànù náà so ẹ sì rántí tó bá tiẹ̀ jẹ́ kó ní í ṣe pẹ̀lú owó tẹ̀rẹ́ lòmíyàn ọ̀nà kan tó ní nìsínu kò lọ́nà mi tẹ́ bá sì fi lè lé ntọ́ dájú oní pé yóò sì panabọ́ wàhálà kó tó tún rí ọ̀nà mi àwọn àdààmú tí ò fi sórí rẹ̀ pé òun tún fẹ́ dààmú ilé padà lé lọ́ba tó ẹ ṣe pẹ̀lẹ́ olúwa fẹ́ràn kéèyàn ó ṣe pẹ̀lẹ́ pàápàá jùlọ àwọn èèyàn yìí mùsùlùmí ni wọ́n kí ló fẹ́ máa lé máa wọn sí kìí ṣe pé kọ́ máa wò wọ́n rántí máa ń ṣe nǹkan tí ọ̀dà o wọ́n ń ba nǹkan jẹ́ wọ́n fẹ́ ba ilé iṣẹ́ jẹ́ ó bá wọn wí ó sì darí wọn lọ síbi tó dáa àmọ́ mọ̀jì ó débi pé wọ́n ti sọ̀rètí nù yóò padà lé wa náà ni mọ̀jì ó lè débẹ̀ torí pé àwa náà fẹ́ kó lówó lé wa kò sẹ́ni tí ń fẹ́ kí Allah lé òun kó nù kẹrẹ gbogbo èèyàn náà lọ fẹ́ dáadáa ẹ ṣe pẹ̀lẹ́ pẹ̀lú àwọn èèyàn tí ń bẹ lábẹ́ yín ẹ láàánú wọn ẹ máa gbéra yín sípò wọn yóò jẹ́ káàánú yẹn kó máa wà pẹ̀lú yín àmọ́ jọ́tẹ̀ máa ti wò pé kò sí tọ́kẹ́ pẹ̀lú wọn ẹsẹ̀gbẹ́ wọn wọn kẹ́ gbéra yín sípò ta ni kí ló jẹ́ wọn ẹ ṣe kà ó kò sí náà ní ẹ ṣe kà àmọ́ ẹ gbà pé èèyàn bí yín ni wọn gbogbo nǹkan yòówù ó lè máa ṣe wọn lónìí
ní kò sí ní wọn ò ní àwa náà ó ti ṣe wá rí yóò jẹ́ ká lè láàánú kódà gbogbo àṣìṣe tó bá ṣe yóò jẹ́ ká lè pàkíyèsí rẹ̀ lọ́nà tó náà fi gbọ́ tí ó fi ṣàtúnṣe ọ̀dọ̀ wa jàmá ká má yáka ọ̀dọ̀ wa ká má lè mọ́ ọmọlàkejì lọ́nà tí ẹlòmíì tí ó fi ṣìṣe lọ kó kànga tẹlòmíì ó fi ṣìṣe wàláhì tí ó lọ jánà má tírélà lẹ́nu torí àwọn èèyàn tẹ́rí tí ń ṣẹlẹ̀ sí òun ibì kan náà ti bà wọ́n lọ́kàn jẹ́ tẹlòmíì ìbínú àti ìbànújẹ́ tó bá oníjíkọ́ mọ̀gbà tó jánà máa ń reluwé lẹ́nu tí wọ́n padànù so má jẹ́ sábàbí ikú ẹnìkan má sì jẹ́ sábàbí àti dínà má ọ̀nà jẹ́ ẹnìkan tún ṣe kó tún dáa ju ti tẹ́lẹ̀ lọ ni má ṣe lọ́nà tí ó fi jẹ́ pé wọ́n lọ bá tiẹ̀ jẹ́ pátá tí ò fi rí dáadáa má torí pé gbogbo ìtọ́ ọba ṣe ìtàn ò ní gbàgbé rẹ̀ yàtọ̀ sí pé àdúrà tèpè kan ti síwájú tí ò ní ṣaláìṣẹ ẹni bá jẹ́ alákòóso lórí nǹkan kan nínú ọ̀rọ̀ àlòmọ́ àmì yìí tó wá lé koko mọ́ wọn yá Allah lé koko mọ́ ọ̀nà ẹni tó bá sì jẹ́ alákòóso lórí nǹkan kan lórí ọ̀rọ̀ àlòmọ́ àmì yìí tó wá ṣe wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ yá Allah so ná pẹ̀lẹ́pẹ̀lẹ́ so ká mú ìta máa ń fẹnu méjèèjì ìbá jẹ́ pé ìbá sì jádùá Olúwa Ẹlẹ́dàá wa kó jẹ́ kó dáa fún wa gbogbo ń tá ṣe tí ó fi dáa fún wa Olúwa dákun fi wá ṣe kòńgẹ́ rẹ̀ Olúwa Ẹlẹ́dàá má jẹ́ ó bàjẹ́ fún wa gbogbo ń tá ṣe títí wọ́n fi bàjẹ́ Olúwa má fi wá ṣe déédéé rẹ̀ gbogbo ń tó ti dá nínú ọ̀rọ̀ oníkálukú wa abẹ́ Allah kó má bàjẹ́ gbogbo ètò kù díẹ̀ káàtó tá à ń rawọ́ rasẹ̀ ẹ̀bẹ̀ sí Allah Olúwa kó bá tún ṣe dáa ju bá ti ṣe fẹ́ lọ Olúwa Ẹlẹ́dàá kó jẹ́ kó dáa fún wa